burúkú òṣì yìí èèyàn jáde ẹranko òṣì nítorí ẹ̀ ni wọ́n ṣe pè mí jáde kò ní dáa fún ẹ kò dẹ̀ ní ragbá fún ẹ olórí burúkú òṣì wọ́n I have something much more important as a bí ó ṣe tóbi tó lélẹ̀ má ṣe irú erékeré báyìí mọ́ olóṣì olórí burúkú. kí ló ṣe mí báyìí. Kamal èmi nìyàwó ẹ̀ ń báwí tó ń pè ní ọ̀dàlẹ̀. ọ̀dàlẹ̀ nìkan ló sì pè é tó ń bí ẹnu kò gbé omi gbóná kó dà sí ẹ lórí láti pèsè lẹ̀ kò mú aṣọ ẹ kó fà á ya jọ ṣé ò kí ń ṣe ọ̀dàlẹ̀ ni. Kamal, where is this coming from? mọ́tò 45 million naira tí mo fẹ́ rà. mi ò sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà. báwo ló ṣe sọ. bẹ́ẹ̀ kọ́ ni mo ṣe sọ. ní báwo ló ṣe sọ. ṣọmọ kan tó lè ṣe fún mi sìn jọ bọ́tà nílé mi. You are sending me out of your house. I'm sending you out of my life completely. bọ́tà nílé mi ọ̀dàlẹ̀ ọ̀rẹ́.